ẹgbẹ́ tó ta gbangba káàkiri àgbáńláyé eléyìí tó lọ títí délùú òyìnbó ní ẹgbẹ́ Peacemaker ń ṣe. Àwọn ló pèdè àríyá sí àkàtà olóyè Samuel Ajayi tí ń ṣe agbóhùnsáfẹ́fẹ́ níléeṣẹ́ rédíò FM Alákìtù lọ́jọ́ Sunday ọjọ́ 5 oṣù kínní ọdún 2025. Lásìkò tí ayẹyẹ ọdún náà tó ń búrẹ́kẹ́ ní ibùgbé olóyè Samuel Ajayi tó wà ní ìlú Ìlara ní lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí lórí ọ̀fẹ́ láti péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Àwọn ẹgbẹ́ Peacemaker tí Samuel Ajayi gbà lálejò ọ̀hún ni wọ́n ti fi àǹfààní sílẹ̀ láti sọ ní pàtó lórí àdúrà àti àwọn nǹkan eléyìí tí ẹgbẹ́ ọ̀hún tó wà fún lójúgbòrò gbogbo àwọn èèyàn tí ó wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ pèdèpèdè ẹgbẹ́ Àjíọ̀p, ẹgbẹ́ Àgòláàfin tí olóyè Samuel Ajayi tí ó dá sílẹ̀, àtẹ̀bí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló péjú pésẹ̀ síbẹ̀ ní ọjọ́ náà. Lásìkò tí ọ̀gbẹ́ni Samuel Ajayi tó ń bá iléeṣẹ́ Osolo TV sọ̀rọ̀, wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ní ìdásí ní ọdọọdún ni àwọn nǹkan báyìí máa ń wáyé fún ẹgbẹ́ Peacemaker, èyí tó jẹ́ ẹgbẹ́ kan tó gbòòrò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn sì ń ṣe déédéé. Ẹjẹ́ agbára yìí ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni Samuel Ajayi tí wọ́n bá wa sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Osolo TV. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ìrìn àjò kékeré kọ́ ni oṣù 12 nínú ẹgbẹ́ tí mo wà nínú ẹ̀ ní Mẹ̀kọ tí a ń pè ní Peacemaker. Àwọn ni wọ́n ti sọ pé èmi ni ọkọ́ súnkàn láti gba ayẹyẹ ọdún fún tọdún yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń yí láàrin ara wa lọ́dọọdún. Bó jẹ́ mùsùlùmí ló bá mú ìwé tí a fi máa ń mú yóò kó wa lọ síbi ayẹyẹ ọdún iléyá tàbí ọdún ìtúnu. Ọ̀ngbà mo jẹ́ kìrìsìtẹ́nì mo gbà láti sọ pé ká fi sàmì ọdún tuntun ló fà á tí ẹ fi rí àwọn èèyàn míì lónìí ti ẹgbẹ́ Peacemaker tí mo jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ ọ̀hún tí wọ́n wà pẹ̀lú wa ń bí tí mo sì tún pe àwọn ẹgbẹ́ míì lórírúurú láti bá mi yayọ̀ ọdún tuntun ní òní ọjọ́ àìkú ojúmọ́ 5 oṣù kínní ọdún 2025 nílùú Ìlara níbí lónìí. Ẹgbẹ́ Àjíọ̀p wà ń bí pẹ̀lú wa lónìí, ẹgbẹ́ Àgòláàfin wà ń bí pẹ̀lú wa lónìí, ẹgbẹ́ Deborah Sister wọ́n wà ń bí pẹ̀lú wa lónìí. Bákan náà ni àwọn ọmọ ìdílé Ànàmí, ẹgbẹ́ ìdílé Igbó Eléèlú àwọn náà wà ń bí, àwọn ẹbí Àjàyí wà ń bí, ẹbí Ọ̀pánìdé wà ń bí, àti gbogbo àwọn ẹbí tó yí mi ká, ẹbí Aṣípa wà ń bí, àwọn ẹbí àwọn àbúrò mi, ẹbí ilé ọkọ wọn gbogbo wọn ló wà ń bí lónìí. Àwọn ará ọ̀rẹ́ tó yí mi ká láti sàmì ọdún tuntun náà níyìn lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó kà mí yẹ tó sì fún mi lórí ọ̀fẹ́ láti rí pé ọjọ́ òun ṣojú mi tí wàhálà kan tí ò da ọjọ́ náà rú mọ́ mi lọ́wọ́. Mo yin Ọlọ́run lógo bó ṣeun púpọ̀, mo sì kí tẹbí tarátọ̀ rẹ tó wá bí pé àdéhùnmáre fún gbogbo wa àrìnà kórè àkóyá ibi. Ọdún tá a wà nú ẹ̀yẹ ọdún ìrọ̀rùn ni ó jẹ́ fún gbogbo wa, á làlùyọ nínú ẹ̀, àti jẹ́ àti mọ́ wa kò ní bọ́ síbi tó nira lọ́dún yìí lágbára Olódùmarè. Mo kí gbogbo èèyàn pé wọ́n ṣeun lọ́pọ̀lọpọ̀. Lásìkò tí chairman Peacemaker tí ó ń sọ̀rọ̀, olóyè Akeem Lẹ́gìtán ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ẹgbẹ́ Peacemaker tó jẹ́ ẹgbẹ́ kan pàtàkì èyí tó sì fààyè sílẹ̀ láti tún gba ọmọ ẹgbẹ́ wọlé láwọn ọjọ́ iwájú. Ayẹyẹ ọ̀hún wáyé nílùú Ìlara níbi tí olórin àpàlà tó wà ńbẹ̀ ti da ìlú bọ́lẹ̀ ní rẹpẹtẹ. Ijó, ìdùnnú àti ayọ̀ ni wọ́n fi parí ayẹyẹ náà. Iléeṣẹ́ Osolo TV ó ṣe àìbáwọn sí níbẹ̀ láì bá wọn dá sí. Kàásùnù ìṣẹ̀lẹ̀ tí ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.